fídíò tí mo ṣe láàárọ̀ yẹn wọ́n tó bá sí ò ní rọrùn wọ̀ torí pé kí ni Sunday Igboho ó jà fún gbogbo ọmọ Yorùbá pátá ìwọ ọmọ Yorùbá tó bá rí fídíò tí mo ṣe lẹ́ẹ̀kan láàárọ̀ yìí tó bá sí ọmọ àlè ni ẹ you are born bastard you are jajatika Ọlọ́run rán mi sí ìjọba Nàìjíríà ó rán mi sí àwọn ọba Yorùbá ó ní mo fún wọn ní 14 days tó bá wá sọ fún mi wípé King Solomon ni o ọ̀rọ̀ Sunday Igboho kò sí lọ́wọ́ wọn gbá wa ní Act of Apostle mo fẹ́ fi ọ̀rọ̀ kan hàn yín níbẹ̀ Act of Apostle chapter 19 verse 11 to 12 yẹn wípé Ọlọ́run sì tọwọ́ Paul ṣe sí àkànṣe tó bẹ́ẹ̀ tó fi mú gèlè àti ìbàntẹ́ ara rẹ̀ tọ àwọn olókùnrin lọ àrùn sì fi wọ́n sílẹ̀ yẹn tó bá jẹ́ pé òyìnbó ló ti kà ibi tí wọ́n kọ ìbàntẹ́ sí yẹn wọ́n kọ apron kò ní mínísí ẹ tí pásítọ̀ bá sọ fún ẹ wípé má lo oògùn o wọ́n náà wá sọ pé o ti gbọ́ torí ayé ẹ ti bàjẹ́ torí nǹkan tó kà kò yí ẹ ṣùgbọ́n tó bá ka Yorùbá ìbàntẹ́ Paul fi ìbàntẹ́ lé ó fi wo àrùn àrùn náà dẹ̀ lọ Ọlọ́run sọ fún ẹ pé kí wọ́n náà dira ẹni yẹn bó bá lọ jókòó tẹ̀tẹ̀ láyé ẹ bàjẹ́ fáínálì sí àkíní yìí káwọn èèyàn kó lè jàǹfààní ẹ̀ sọ fáwọn sí àyè fáwọn tiẹ̀ tó wà lóyìnbó kó lọ sí àwọn ọmọ lóyìnbó yẹn láyé wọn ti bàjẹ́ jù èmi wà nínú wọn tó ń ṣe menstruation tó dáwọ́ dúró ilé náà ti ṣe fún wọn tó kí wọ́n lè padà wá sílé àwọn fámìlì míì wọn ò fẹ́ kọ́ mọ́ wọn sóríire àwọn fámìlì burúkú àwọn apọ́nlásọ fámìlì míì tó bá rí pọ́ mọ́ wọn fẹ́ gòkè báyìí ṣe ló máa fà á lẹ̀ sẹ́ni bí wọ́n ṣe ń ka odò bó ṣe ń dùn bí orí 16 tó níyì báyìí òun ló yẹ kí àwọn olówó Nàìjíríà kan lọ kọ bí Bible Al-Quran nísìn ó ní orí 114 ló parí sí Bible olórí tiẹ̀ ilé tó yẹ kí àwọn olówó wa kó gádà orí pé àwọn Arabic ló máa lọ ṣe Quran jáde tó máa fi wá kó wa jẹ àwọn òyìnbó ló máa lọ ṣe Bible jáde tó máa fi wá gbá àwọn bàbá wa tó máa fi wá gbá gbogbo ogun wa lọ tó yẹ káwọn Yorùbá rorí wọn rorí rádaràdá náà ṣe kiri lọ́nà àwọn ìjọba olórí burúkú kan ní soríire àfi tẹ́ bá ronú pọ̀ àdá ọ̀pá àdá wo lẹ́jẹ́ àdàgbà má dànù ní gbogbo yìí ẹ ò ní rònú ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ni mo sọ àtẹ̀mí fúnra mi àwọn ní rònú orí wa ti yí àwọn ọmọ kan tá ń ṣe orí wa ti burú àti ta ogún ìbí wa àti fira wa sí ẹ̀yẹ odù Ifá ni mo ń kà yìí ẹ bèrè lọ́wọ́ ọmọ secondary school tó jẹ́ ọmọ Yorùbá wípé kí ló wà ní odù Ifá ìjọ ògbè kò mọ́ ẹ bèrè lọ́wọ́ ọmọ primary school wípé kí ló wà nínú fatia ìtọ́ popo aláwọ̀ akúbárí mímí sí láìsọ̀ tótótótótótótó èdè ìlú bàbá ẹ̀ ló sọ yẹn àwọn máa lè rádaràda bèrè lọ́wọ́ pé kí ló wà ní Genesis olúwa ní àìlètè kan ṣe ọlọ́run sì dárun àtayé ayé sì wà ní jújù bèrè lọ́wọ́ pé kí ló wà ní èjì ògbè ó di bọ́bọ́bọ́ ọmọ àlè ní gbogbo yín born bastard bàbá yín lè méjì I will talk to you as I want nothing will happen. Ọlọ́run rán mi sí yín láti wá sí yín níyè pẹ̀lú èpè pẹ̀lú ọ̀rọ̀ burúkú sódà torí yẹn á lè pé ẹ̀rẹ́ ní báyìí sọ̀rọ̀ láti jọ yìí you are gigantica you are jomina bunati àtọ́ba àtijọ́yè àti anybody you are born bastard bága ẹ̀yin Yorùbá mo bá wẹ́ àtẹ̀mí fúnra mi gbogbo wa orí wa ti yí àti ọmọ àlè ní gbogbo wa kì í ṣe èèyàn àwọn ìkálẹ̀ sọ̀rọ̀ wọ́n ní abí ọmọ náà gbà yé musu ọmọ àlè ní ọmọ tí a bí níbi tó ti wà iṣu tí a sọ pé kó lọ mú lágbó wá tó kó lọ mú ewùrà wá tí ó tó lọ mú ọkọ sí wá ọmọ àlè ní àwọn ọmọ Yorùbá ń fi ọwọ́ òsì àfi júwe ilé bàbá wa ẹ rán kéwú pọ́nránpọ́n ẹ ka Bíbélì ẹ ò mọ odù Ifá èdè ó mọ̀ ṣe o ẹ̀yin àgbà Yorùbá máa fojú yín kan màbo ẹ lọ a ní ìdí odù Ifá àwọn ọ̀dọ́ a ní ìdí odù Ifá mímọ́ sí orí Quran ni mímọ́ Holy Quran Bíbélì mímọ́ odù mímọ́ mẹ́ta ni odù lọ́wọ́ kọ́ dé kó tó dìgbò Bíbélì dé ṣùgbọ́n torí pé àwa jẹ́ ọmọ àlè káwa Yorùbá a ò ṣe síta orí ni wọ́n gbé sí káwọn bàbá yẹn ìwọ tó bá sí awo gidi ò lè mọ ọkọ tó wà nínú odù Ifá èmi ò bá wọn sáwó rádaràda wọn tó ń ṣe mi ò kí sáwó mi ò bá wọn sáwó jákujàku tó ń ṣe yẹn àwòrán dáradára wo ariwo awo kan lọ máa fọmọ ọlọ́mọ sí oògùn awo kan lọ máa pa ọmọ ọlọ́mọ dànù kó sọ pé wọ́n sọ̀rọ̀ orí burúkú tàdé fi jọ sí Ọ̀rúnmìlà fi èèyàn sí oògùn ni kàyọ̀ Ọbàtálá ló pa èèyàn tó fi sí oògùn níbo ló wà ní odù Ifá kàbí Ògún ló pa èèyàn tó fi sí oògùn sọ ibi tó wà fún mi kí n bọ́ kóòtù mi rán níbi bíi ìtawà yìí pé odù Ifá báyìí o Ọ̀rúnmìlà ọba bá àgbọn mèrègún tó gbé Ifá lé wa lọ́wọ́ pé ó pa ènìyàn o ó fi ṣètùtù ẹ wá dé ẹ yí gbogbo ẹ padà ẹ turn everything upside down ẹ̀yin Kristẹni ẹ turn Bible upside down ẹ̀yin Mùsùlùmí ẹ turn Quran upside down
gbogbo yín pátá ẹ jẹ burúkú ìyà níjọba ọ̀run. Mo ti fẹ́ lọ wá kábúkábù mi àti alẹ́ tilẹ̀ mo ti fẹ́ lọ ṣiṣẹ́ lọ nìyẹn mo ti lọ ṣe sẹ́yìn yé yín ìwọ tí sẹ́yìn bá yé kó lọ ṣe ìwọ tí sẹ́yìn ò bá yé tó pè mí béèrè alàgbà níbi báyìí kò yẹ tó bá lọ mistake sẹ́yìn wo waste owó ẹ dànù wo waste owó ẹ dànù tí ò bá yé pè mí nǹkan tí mo wà fún nìyẹn ṣùgbọ́n tó bá ti pè mí lẹ́yìn tó bá tún máa pè mí lẹ́ẹ̀kejì pè mí pé kí ló wà nínú odù Ifá pé ibì kan wà tó fẹ́ bèrè nínú odù Ifá ibì kan wà tó fẹ́ bèrè nínú Bible ibì kan wà tó fẹ́ bèrè nínú Quran tó bá pè mí bẹ́ẹ̀ tó bá lọ jẹ́ pé ṣẹṣẹ́gun fún mi all the time máa ṣépè fún sọ́wọ́ mi ò wá síbí láti wá ìṣẹ́gun all the time nǹkan tí mo wá síbí láti ọ̀rọ̀ Ọlọ́run mo fẹ́ tí ọ̀rọ̀ Ọlọ́run bá gbé inú ẹ tọ́rọ̀ Ọlọ́run bá gbé inú ẹ tó bá gbé iṣẹ́ sára àyákù ẹ wo lè gba etí president kò sí kò tó máa ṣẹlẹ̀ kò sí kò tó torí nígbà tó bá rí ẹgbẹ́ ẹ̀rú wọn máa bá wípé àlùjọ̀nú lélẹ̀ kí ṣèyàn torí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run gbé inú ẹ ṣùgbọ́n ìgbà tó ọ̀rọ̀ Ọlọ́run ò gbé inú ẹ oògùn ló ń ṣe kiri ká máa fọṣẹ wẹ̀ kiri ká máa tọ́jú bọlé kiri nìkan ló ń ṣe rádáadáa láyé ẹ máa rí ẹlòmíì gbogbo ìgbésí ayé ò ti fi ṣe oògùn ẹlòmíì títa ló ti fi ṣe oògùn síbẹ̀ náà ayé ò lójútu ẹ máa tọ́jú bọlé kiri ẹ má ní ọ̀rọ̀ Ọlọ́run oògùn ẹ lélẹ́yìí jẹ́ kí fi hàn ẹ ó rí oògùn ẹ rí odù Ifá àárín yẹn àwọn bàbá wa wọn ò ṣe jáde àwọn máa lè Yorùbá bàbá rẹ̀ àfáà tó ń kékéwú níwájú ẹ ṣépè sọ ṣé wàá bèèrè lọ ṣé èdè ìlú bàbá ẹ ló ń sọ yẹn kàbí kéwú àwọn kéwú lọ́lọ́run ṣé arábìkì lọ́lọ́run àbáwọn òyìnbó lọ́lọ́run Yorùbá ní kó lọ rà tó bá fẹ́ ra Quran kó ra Yorùbá má ra kéwú dáadáa tó ń ké yẹn bá fẹ́ ra Bible má ra English ra èdè ìlú ẹ kó lè yí ẹ kó tó bá ń kà kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè ka èdè elédè ò lè understand àwọn ọ̀rọ̀ kan wà okay from example irú ọ̀rọ̀ tí mo kà fún yín lánàá mò ń bọ̀ irú ọ̀rọ̀ tí mo kà fún yín lánàá ń sì pé is act of apostle àwọn ọ̀rọ̀ kan wà tó ń kọ́ lóyìnbó tó lè yí ẹ tó lè mẹ́tùmọ́ ẹ̀ kò ajẹ́ káwọn pásítọ̀ ẹ̀ máa gbá ẹ wọ́n fi wá gbá wa ní act of apostle mo fẹ́ fi ọ̀rọ̀ kan hàn yín níbẹ̀ act of apostle chapter 19 verse 11 to 12 yẹn wípé Ọlọ́run sì tẹ́wọ́ Paul ṣe sí àkànṣe tó bẹ́ẹ̀ tó fi mú gèlè àti ìbàntẹ́ ara rẹ̀ tọ̀ àwọn olókùnrin lọ àrùn sì fi wọ́n sílẹ̀ yẹn tó bá jẹ́ pé òyìnbó ló ti kà ibi tí wọ́n kọ ìbàntẹ́ sí yẹn wọ́n kọ apron kò ní mínísí ẹ tí pásítọ̀ bá sọ fún ẹ wípé má lo oògùn o wọ́n náà wá sọ pé o ti gbọ́ torí ayé ti bàjẹ́ torí nǹkan tó kà kò yí ẹ ṣùgbọ́n tó bá ka Yorùbá ìbàntẹ́ Paul fi ìbàntẹ́ lé ó fi wo àrùn àrùn náà dẹ̀ lọ Ọlọ́run sọ fún ẹ pé kí wọ́n náà dira ẹni yẹn bó bá lọ jókòó tẹ̀tẹ̀ láyé ẹ bàjẹ́ fáínálì sí àkíní yìí káwọn èèyàn kó lè jàǹfààní ẹ̀ sọ fáwọn sí àyè fáwọn tiẹ̀ tó lọ wà lóyìnbó kó lọ sí àwọn ọmọ lóyìnbó yẹn láyé wọn ti bàjẹ́ jù èmi wà nínú wọn tó ń ṣe menstruation tí ó dáwọ́ dúró ilé náà ti ṣe fún wọn tó kọ́ lè padà wá sílé àwọn fámìlì míì wọn ò fẹ́ kọ́ mọ́ wọn sóríire àwọn fámìlì burúkú àwọn apọ́nlásọ fámìlì míì tó bá rí pọ́ mọ́ fẹ́ gòkè báyìí ṣe ló máa fà á Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà bó bá ti rí ọmọ ológo pé kàn fẹ́ gòkè àfi kàn fà á jábọ́ ìgbà tí wọ́n rí Sunday pé bàbá yìí mà ti ń lókìkí wọ́n lè sílẹ̀ bẹ̀nẹ̀ mo fún yín ní 14 days tí wọ́n bá bí yín re kẹ́ má délé mi kẹ́ má wá sọ fún mi wípé King Solomon ibi báyìí la bàdé kì í sọ wọ́n wa ló wà ọwọ́ bẹ̀nẹ̀ ló wà 14 days lẹ́yìn 14 days ẹ̀kọ́ máa rí pé àwọn bá yín kú gbì lẹ́yìn 14 days ẹ̀kọ́ máa rí pé àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin bẹ̀rẹ̀ sí kú kí ló pa wọ́n ọ̀rọ̀ Ọlọ́run ló ń pa wọ́n torí pé wọ́n kọ etí ikú sí àṣẹ Ọlọ́run Olúwa ní kí sọ fún wọn pé mo fẹ́ rí Sunday Igboho mo fún wọn ní 14 days kó wá sọ fún mi ibi tó bá rọ ẹ̀ dé bóyá Nàìjíríà ló dá dúró bóyá Bẹ̀nẹ̀ ló dá dúró mo fẹ́ mọ̀ fídíò tí mo ṣe láàárọ̀ yẹn wọ́n tó bá sí onírọ̀rùn wọ̀ torí pé kí ni Sunday Igboho ó jà fún gbogbo ọmọ Yorùbá pátá ìwọ ọmọ Yorùbá tó bá rí fídíò tí mo ṣe lẹ́ẹ̀kan láàárọ̀ yìí tó bá sí ọmọ àlè ni ẹ you are born bastard you are jajatika Ọlọ́run rán mi sí ìjọba Nàìjíríà ó rán mi sí àwọn ọba Yorùbá mo fún wọn ní 14 days tó bá wá sọ fún mi wípé King Solomon ni o ọ̀rọ̀ Sunday Igboho kò sí lọ́wọ́ wọn. Yeah.